ìdí rèé tí Maryam Sanda obìnrin tó gún ọkọ rẹ̀ ní ọ̀bẹ pa ṣe gba àforíjì ààrẹ lẹ́yìn ọdún 6 àti ààbọ̀ tó ti lò lọ́gbà ẹ̀wọ̀n. ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti foríjìn Maryam Sanda obìnrin kan tí ilé-ẹjọ́ dájọ́ ikú fún lọ́dún 2020 lórí ẹ̀sùn pé ó gún ọkọ rẹ̀ Biliaminu Bello ní ọ̀bẹ pa. Sanda ẹni ọdún 43 ló ti lo ọdún 6 àti oṣù 8 ní ọgbà ẹ̀wọ̀n Suleja kó tó rí ìdáríjì gbà láti ọ̀dọ̀ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. àtẹ̀jáde kan tí agbẹnusọ fún ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà fi síta ló ṣàlàyé ìgbésẹ̀ náà. àtẹ̀jáde náà ní ìdáríjì tí ààrẹ fún Sanda dá lórí ìmọ̀ràn tí ìgbìmọ̀ tó wà lẹ́ka ètò ìpèsè àforíjì fáwọn ẹlẹ́wọ̀n láti ọ̀dọ̀ ààrẹ gbé kalẹ̀. ìgbìmọ̀ náà ní Sanda hùwà bí ọmọlúàbí lọ́gbà ẹ̀wọ̀n tó sì ti fi hàn pé ó kábàámọ̀ ìwà ìṣekúpani eléyìí tó hù náà. wọ́n ní àwọn àyípadà rere sì ti bá ìhùwàsí rẹ̀, èyí tí wọ́n ṣàpèjúwe rẹ̀ bíi àwòkọ́ṣe rere fáwọn ẹlẹ́wọ̀n tó ti ronúpìwàdà. àwọn ẹbí rẹ̀ náà tún ti bẹ̀bẹ̀ fún ìdáǹdè rẹ̀ kúrò lọ́gbà ẹ̀wọ̀n nítorí àyípadà rere tó ti bá a, tó sì tún nílò láti lọ máa ṣe ìtọ́jú àwọn ọmọ rẹ̀ méjèèjì eléyìí tó bí. àánú abiyamọ yóò ṣèyàn nílé ẹjọ́ lọ́jọ́ ajé 20 oṣù kejì ọdún 2020 nígbàtí adájọ́ ilé-ẹjọ́ gíga nílùú Àbújá gbé ìdájọ́ kalẹ̀ pé Maryam Sanda jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn. Maryam ní wọ́n ló fi ọ̀bẹ gún ọkọ rẹ̀ Biliaminu Bello, èyí tó rán lọ sí ọ̀run ọ̀sán gangan lọ́dún 2017. bí ó tilẹ̀ jẹ́ pé Maryam sọ pé òun kò mọ́wọ́ mẹsẹ̀ lórí ẹ̀sùn ìpànìyàn eléyìí tí wọ́n fi kàn ọ̀hún, síbẹ̀ ọ̀pàpà fojú balẹ̀ ẹjọ́ o. lẹ́yìn atótónu agbẹjọ́rò fún ìjọba àti igun olùjẹ́jọ́ ni adájọ́ kéde pé Maryam jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn èyí tí wọ́n fi kàn án, tó sì ní kí wọ́n lọ yẹgi fún títí tí ẹ̀mí yóò fi bọ́ ní ara rẹ̀. ṣe ni Maryam ń wọ ẹkún mu nílé ẹjọ́ lórí ìdájọ́ ikú eléyìí tí wọ́n fún un, tó fi mọ́ àwọn ẹbí àti ìbátan rẹ̀ eléyìí tó wà nílé ẹjọ́ o. bí ó tilẹ̀ jẹ́ pé Maryam Sanda pe ẹjọ́ kò tẹ́mi lọ́rùn lórí ìdájọ́ ikú náà, àmọ́ síbẹ̀síbẹ̀ ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn da ẹjọ́ náà nù o, tí wọ́n sì ní kó máa sí ẹ̀wọ̀n lọ. irú ìyàjọ́ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ máa darapọ̀ mọ́kànnì Jígí Alára, ẹ máa bá wa pé ìròyìn yìí ká, bẹ́ẹ̀ ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwúsí o. ẹ kú kalẹ̀. òrìṣà nílùú òrìṣà nílùú ẹ má fojú di àdánù òrìṣà nílùú sinimá titun ìlú ó ti jáde wá lórí YouTube. ìkànnì Jígí Alára TV 24 lẹ ó ti rí wo àwòtún òní iṣẹ́ ńlá ni. sinimá titun ìlú multi-million naira project méjì yóò lágbára. òrìṣà nílùú tó mú bá gidigidi kì í ṣọjọ́ gbà tó ṣàwọn gidi. ìlú ní ṣàtọ́kùn eégún, ìlú ní ṣàtọ́kùn ṣá. ìlú ní ti lásán ẹ̀sìn máa yàn gàlú ìlú tó kò fọ́ agbára. o lè jẹ́ láì ṣe pé fún yòó ni. wọ́n ló dúró lóko ọ̀bẹ̀rẹ̀ lóko ọ̀bẹ̀rẹ̀ ìdíje àkókò lójú tó kó adébáfún àjùmọ̀lá gbẹ̀nà tí ó dolóko láì bá tán. ìlú agbára gba sinimá tó gbà padà búyọ tó gbà padà gbà. ó fún lọ́nà láfojú ó yà pẹ́ẹ́gẹ́dẹ́. ìwọ̀nba ni yẹn ń gbóná mọ́ láì ṣọ́ka. olówó ayé ẹ̀rọ ra lànà kókó fẹ́fẹ́. káyọ̀ mọ̀ tìbí ọmọ mú wa ni o. sinimá titun ìlú ká tó parí ẹ̀ ní location ojú rí tó. ẹ̀gá tá a sọ fún yẹ. owó gbowó la ná lórí ẹ̀. adéọmọ Bánkọ́lé aláṣẹ àbúrúdarí iléeṣẹ́ Jígí Alára ẹlẹ́kẹ̀rìndínlógún ni executive producer pẹ̀lú co-producer Yèyé Rósòdìkà níyà Adédayọ̀ Age pẹ̀lú Adébáyọ̀ Jẹ̀lílì Piccolo ló direct yẹ. starring Akin Lewis, Yèyé Rósòdìkà, Taofik Adéwálé Dìgbòlùjà, Babátúndé Báńgbọ́dẹ Fọ́kọ́kọ́, Taofik Salami Mọ̀ndúsì, Òkìkí Ọ̀ṣìjọ́mọ́lẹ̀, Ìyákú Ègbé, John Odika, Ológbòjò, Móromúbọ̀làwà, Tọ́wọ́ ń dùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú sinimá ńlá ìta pé àkọlé ẹ̀ ní ìlú
subtitled in English. apá kìíní ẹ̀ máa jáde kásàgbà sórí YouTube lọ́jọ́ Wednesday September 24 ọdún yìí. nígbà tá apá kejì ẹ̀ máa jáde lọ́jọ́ Friday October 24 ọdún yìí bákan náà. ẹ̀kúnkún mẹ́ni tẹ̀ ní ìkànnì jíjí alára kẹrin /Prison 24 TV. ilé ara ní jíjí alára ojúmọ́ kára kan ní gbogbo bá ṣe ń jí dára ara la fi ń ṣe. sinimá tuntun ìlú lélẹ́yìí o. ẹ subscribe sórí jíjí alára kẹrìnlélógún kẹrìnrán wo. iṣẹ́ bàbá iṣẹ́ ni àwòrán wò ni ẹ gbà bẹ́ẹ̀. Ocean